alùkìlò pé wọ́n jẹ́. alùsùnmùwì kọ̀wárí kọ́lé àzìmọ́ni. àkọ́kọ́ oríire tí ọlọ́run máa ń kọ́kọ́ ṣe fún ẹni tó bá fẹ́ kẹ́ láyé òun ni kó rẹ́ni re bí. tí ọlọ́run bá wá fẹ́ kẹ́ ọpin tó rẹ́ni re bí ọtán ó tún wá ní àáfàá rẹ̀ ó yàn án rí níbi tó ti kọ́ ọ. wìládà tún jẹ́ yìí dà tẹ́lòmíì ní níbi tó ti gba tẹ́rìbí àlàyé ẹ̀ ti bàjẹ́. Iyyakumullah. tí àwọn èèyàn bá ń ṣe fáàrí bíbí níbi tí abáyédè yìí àwọn kan náà ó fi fáàrí kíkọ́ náà sí torí wọ́n lè bí ọ̀dà akọ́ ọmọ gba ẹ̀kọ́ níbi tí ó dáa bí tí ìrìn àjò ẹlòmíì ti dàrú òun làáfà tó yàn èèyàn kan ò níyàn àbò níyàn gílà àfà láyé kan tó wá mọ̀ wò pé bó lọ́rọ̀ ẹ ṣe rí bó ló ṣe lọ nínú àwọn tí bàbá Alájí Àgbà gan gbà pé nínú àwọn ọmọ kéwù mi tọ́lọ́run fi ṣàánú mi tó fi ké mi bàbá oníyẹn ń bẹ́ nù. so bàbá Ainu Ridoh tí ẹnìkan bá fẹ́ wò pé bó lẹ ṣe dì bó lẹ ṣe yàn yàtọ̀ sí pé ẹni bíbí re ibi tọ́lọ́run ti parí ẹ̀ tó ti pọ̀ jù fún yín rè níbi tí ayé ẹlòmíì wá bàjẹ́ dé bàbá mi Al-Fulani níjọ́ tí ó ga tán ó wá rí nírè pé a ti ga jù lé àfa wa lọ èèyàn kì í ga jù lé àfẹ́ ẹni lọ o gbogbo àwọn èdè kẹ́dẹ̀mẹ́ táwọn àfa ń pè lẹ́jọ́ mẹ́ta yìí pé gbogbo àwọn ọmọ àfa wa kan ṣe jẹ́jẹ́ lẹ́nu wọ́tá àfa rẹ̀ sànú oníkan ọmọ àfa rẹ̀ ṣe jẹ́jẹ́ ó ní sóríire mọ́. ìfọlápẹ̀tàn. ẹ̀yọ́ ọmọ àfa wa ẹ ṣe jẹ́jẹ́ o ọlọ́run ti sànú wa jù yín lọ o ẹ ṣe jẹ́jẹ́ o lẹ́nu ẹni tí bàbá rẹ̀ sànú ẹ̀ ló sọ fún bẹ́ẹ̀ peter lọ lánàá wèrè kan sì pèdè yẹn mo dẹ̀ mọ̀ pé yóò rí fídíò yìí owó alágbàá fẹ́ bá mi kò mo rẹ́dí o àwọn èdè òsì torí ọ̀làjú ayé ṣé wọ́n ti wá sọ fún ẹ pé n tó níyẹn àwọn kan ò ti ní lánàá gbogbo téèyàn bá ní tó ń rò pé nìkan ò nírú ẹ̀ nínú kọ́ ọ tán ṣáájú kínní yẹn àbí kí kínní yẹn tán ṣáájú rẹ̀ ọmú kan ni àfi kéèyàn ó ṣe pẹ̀lẹ́ gan ẹ má máa pe àwọn èdè yẹn mọ́ wípé káwọn máa fa owó ṣe pẹ̀lẹ́ kò sírú gíga téèyàn bá ga tó láyé yìí ó lè tó àwọn máa fa rẹ̀ ó lè tó wọn ó lè jù wọn lọ níta àmọ́ nínú mímọ̀ pé ìtàn pé àwọn bàbá wọn kọ́ ó tó wọn. Iyyakumullah. bàbá wa Ainu Ridoh níbí náà nísìnyí náà látúntún kẹ́kọ̀ọ́ ntí kébẹ́ tún ṣe tó yìí ẹ̀ ní ṣubú láéláé. Amina. àwọn èèyàn kan náà tó wà bàbá mi Afẹ́nifẹ́re wọn lè fà fà wọn yan gàn mọ́ tí àáfà tiẹ̀ bá ṣe tí ò da àwọn tó bá ṣe tí ò da ni kí wọ́n bu kò tọ́ sẹ́nu ọmọ kéwu o ajísọgbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan sọ pé àáfà tiwa ò da èbí wọ̀ ni wọ́n dá sí wọ́n tún ayé tiwa ṣe àìdá tí wọ́n dá sí wọn yẹn kò kan àwa mọ́ bàbá Al-Fulani gbogbo ntí ọ̀rọ̀ tó lọ lórí yín yẹn kò kan àwa yìí torí pé ayé ti yé wa débi pé lisanu nasi asiwawu mọ tàkàlù àwọn tí wọ́n dá fáwọn ọmọ ènìyàn wọ́n mọ sọ tó wù wọ́n náà ni kó para rẹ fún wọn báyìí kó para rẹ báyìí kó wá gbé ẹ̀mí rẹ lọ fún wọn pé ẹ̀mí mi ni wọ́n tún sọ tí ò dá nípa rẹ torí pé ntí wọ́n kọ́ máa ọmọ ènìyàn náà ni kí wọ́n mọ sọ tí ò yẹ nípa yẹn wàlá tahzan ala ma anka qalu tí wọ́n bá kọjú sí yín ó tó bẹ́ẹ̀ anabi gan wọ́n pè ní wèrè wọ́n tún sọ pé anabi ò pìdán ni ó wá ní ìzámọ́ kúńtà fi dúníyà bi khairin tó bá fẹ́ mọ gbélé ayé ṣe dára bàbá mi Ainu Ridoh àwọn èèyàn ó mọ sọ tí ò jọmọ́ tiẹ̀ fún ẹ àwọn èèyàn tún máa ra èébú fún èèyàn wọ́n tún parọ́ mọ́ èèyàn pé ó ti ṣe báyìí tó bá fẹ́ rí ilé ayé lò pẹ́ àti àwọn àlùfáà àwọn bàbá mi àgbà Afẹ́nifẹ́re wòlíì tó yanjú àti wọ́n tó wòlíì náà tó sáfẹ́ ráyé ṣe mọ́gbọ́n tẹ́nì kankan sọ tí n tó bá ń lò nílé ayé tó bá ti tẹ ọba tó ní ọ lọ́rùn tó tẹ àwọn òbí àtàwọn àfáà lọ́rùn kò ní dáa fún anybody. Iyyakumullah. kò ní yẹ anybody ìwọ sáà tí mọ̀jẹ̀ káàrin wà tọ́lọ́ ọba tó ní ọ dàrú. wọ́n dàrú. tí àárín wà tọ́ba tó ní ẹ bá dàrú ó ṣòfò
káwa yan ànábì kálíkì ló wí ń tẹ̀ jàre. kàlíkèsì sikiruka ya bibi lam yazal. yasikili kuluba. mahabata wa alájà ọmọ táyé bí. naima. ní ṣubú láíláí. yáṣẹ yìí dá sàkọláì ní. ó sì tàbàkà nẹ̀tàn. wà á mọ̀ kọ́ ọmọ ìsìn. bàbá àgbàládùbà. fídíò yìí kan bẹ tí mo fi àwọn àfáàmẹ́ ẹ̀ ń sin pé ẹni tó ní fídíò yẹn ni sẹ́mùsìn programu kan lálẹ́ báyìí mo rí ibà mi. inú fún sí mo fẹ́ kí àzìmọ́. bàbá ni. yá máa ṣàlákè tún. Naija kò wá sẹ́bi sẹ́bi làwò sálò àlè. wá sẹ́lẹ̀ mọ́ tàṣílẹ̀ mọ́. sálò àlè. wá sẹ́lẹ̀ mọ́ àwíyá àgbàlódé. tàṣílẹ̀ mọ́. alákàlígé ìsísí kìrúkà. yá bíbí làwọn yazal. yasikili kuluba. mahabata wa naima. bàbá mi Ainu Ridoh. yá sẹ́yìdá. bàbá ń bàríkà bàbá nílé ńlá. wà má kọ́ ọmọ ìsìn. ní fọlápìtàn. yá mọ̀ sàlákì tó. bàbá ń bàríkà bàbá nílé ńlá. sọ̀lọ́ alẹ́. àbá tó yanjú tó tún lè yanjú kan. alalmustapha. iná sọ́la. yé àmánu mi náà lẹ̀. akíngbadé tó bá rí bẹ́ẹ̀ iná sọ́la ta. tòṣì fìlì jàrọ̀. bàbá wa ọlọ́dẹ wọlé ọlọ́dẹ. kọ́dí kọ́ lárọ̀ mú ká. mo bá yìí náà sálò àlè. ó dá yàwí àlìmọ̀ àfàlà àfàwà mo bá lígà tààyà. sọ́lì àlà Muhammad èrò ṣèdè wálé àdá. ó tó. ẹ ṣeun ẹ ṣeun. àfọwọ́ fọ́rin akínyìn púpọ̀ ẹ ṣeun. gbogbo tó fá fọ́rin náà ni màá bá nínú wọn. ọlọ́run bá wa dúró tì í. tó wọ́n. ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run. à ń lọ sí ọ̀dọ̀ àfọwọ́ ajísọ igba ọ̀rọ̀. ajísọ igba ọ̀rọ̀. ajísọ igba ọ̀rọ̀. ṣókí ṣókí.